náà ti ń gbáradì fún ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí. Ṣèyí Mákindé ti sọ wípé òun yóò ṣe àtúnṣe sí orílẹ̀-èdè Nàìjíríà bóun bá lè dé ipò ààrẹ. Àwọn arìnrìn-àjò pàdánù ẹ̀mí wọn ní Niger, èyí lohun tó sì fa o. Bàbá arúgbó darapọ̀ mọ́ àwọn afẹ̀míṣòfò, ọwọ́ sì ti tẹ̀ ẹ́, ohun ojú wa òun lójú ń rí. Ṣèyí Mákindé ti bẹ̀bẹ̀ láti ṣàtúnṣe sí orílẹ̀-èdè Nàìjíríà bí òun bá lè wọlé gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2027. Ó lóun sì máa ṣètò láti mú àwọn ọ̀dọ́ kúrò nínú ìṣẹ́ àti òṣì tó ń bá wọn fínra. Mákindé sọ̀rọ̀ náà níbi ìpàdé ẹgbẹ́ òṣèlú APC tó wáyé ní ìpínlẹ̀ Bauchi lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí. Ó ṣàlàyé wípé òun ti ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn tó ní ọkàn bíi tòun láti rí dájú wípé Nàìjíríà dé ipò tí àwọn aráàlú fojú sọ́nà fún. Ǹjẹ́ ẹ rántí wípé láti inú oṣù karùn-ún ọdún yìí ni Mákindé fi èròǹgbà rẹ̀ hàn síta láti jáde du ipò ààrẹ lábẹ́ ẹ̀sẹ̀ ẹgbẹ́ òṣèlú APN ní ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó sì tún kéde níbi ìpolongo ìbò tó ṣe níbẹ̀ ló ti ṣàlàyé wípé òun ti kúrò lẹ́gbẹ́ òṣèlú PDP tó gbé òun wọlé o. Èròǹgbà mìíràn sì ní láti ṣe àtúnṣe ilẹ̀ Nàìjíríà àti láti jẹ́ kí ipò náà jámọ́ òun àti ẹgbẹ́ APM lọ́wọ́ o. Ó sì yẹ kí àwọn ọmọ Nàìjíríà ọmọ ẹni tó lè kájú òṣùwọ̀n láti gbà wá kúrò nínú ìyà àti ìpèníjà tí wọ́n ń dojúkọ o. Ṣèyí Mákindé ló sọ bẹ́ẹ̀. Ṣẹ́yìn náà ti ń gbáradì fún ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí. Àjọ elétò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà INEC ti ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ̀rọ̀ wọ́n ní àwọn aráàlú tó lé ní mílíọ̀nù 2 ló ti ń gbáradì láti kópa níbi ètò ìdìbò gómìnà tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ náà lọ́jọ́ àbámẹ́ta. A tún gbọ́ pé gbogbo àwọn olùdíje àtàwọn alátìlẹyìn olùdìbò alẹ́nulọ́rọ̀ nínú òṣèlú ni wọ́n ní àwọn tí ń ṣarajọ láti dìbò báyìí o. Wọ́n tún ṣàlàyé wípé àwọn ti ṣe àtúnṣe lórí káàdì ìdìbò àwọn èèyàn kí ìbò wọn lè bàjẹ́ ìtẹ́wọ́gbà. Ó mà ṣe o, arìnrìn-àjò 18 pàdé ikú òjijì, àwọn mìíràn ti farapa ní Niger. Àwọn tó ní díẹ̀ ní 20 èèyàn ló pàdé ikú àìròtẹ́lẹ̀, bẹ́ẹ̀ làwọn mìíràn farapa yánnayànna níbi ìjàmbá ọkọ̀ náà èyí tó wáyé ní abúlé Wùyá tí kò jìnnà sílùú Bìdá lójú ọ̀nà márosẹ̀ Makwa níjọba ìbílẹ̀ Gbàgó ti ìpínlẹ̀ Niger. Àjọ elétò ààbò ojú pópó ní ìpínlẹ̀ náà ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nígbà tó ń sọ̀rọ̀. Aishatu Saidu tó jẹ́ alákòóso àjọ náà sọ pé ìjàmbá ọ̀hún jẹ́ èyí tó bani lọ́kàn jẹ́ púpọ̀ kí Elédùà kó bá wa rọ àwọn mọ̀lẹ́bí wọn lọ́kàn. Ọwọ́ ẹ̀ṣọ́ aláàbò ti tẹ àwọn jàǹdùkú agbébọn 6 ní ìlú Kaduna. Ohun tí wọ́n ṣe kò ṣẹ̀yìn bí wọ́n ti jí àwọn kan gbé tí wọ́n sì padà mórí bọ́. Àwọn wọ̀nyí náà ni wọ́n padà lọ ta àwọn ọlọ́pàá lólobó. Èyí ló bí ìgbésẹ̀ táwọn ọlọ́pàá gbé o. Ẹni tó jẹ́ alukoro ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Masa Hasan ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí ní ìlú Kaduna. Òun ló ṣàlàyé wípé ọ̀kan lára àwọn tí àwọn afurasí náà jí gbé tí wọ́n sì mórí bọ́ ló wá ké sí àwọn ọlọ́pàá. Èyí ló jẹ́ káwọn tètè rí wọn mú. Ohun tó jẹ́ kàyéfì fún wa ni wípé bàbá àgbàlagbà kan wà láàrin wọn, ẹni tí iye ọdún rẹ̀ yóò lé ní 60 tó náà sì wà lára àwọn jàǹdùkú afẹ̀míṣòfò wọ̀nyí. Wáyé o, iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí wọn, wọ́n sì ti ṣèlérí láti fi ìyà tó tọ́ jẹ wọ́n dáadáa àti láti tẹ̀síwájú nínú ìwádìí bóyá wọ́n sì ní àwọn ẹ̀ka mìíràn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi wọ̀nyí. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Àzá ló jábọ̀ rẹ̀ sí tí ì gbọ́ yín. Ire o.